ó náà ti ṣeun ìyàwó pásítọ̀ yìí ló ṣe sóhun nǹkan parí iṣẹ́ yòókù ni ó ní òun lọ ṣọ́ọ̀ṣì wọn àwọn náà gba nọ́mbà wọn wọ́n máa ń kí òun àbúrò Fẹ́mi ṣe wá pa ìpẹ̀lẹ́ ìjọ ìrẹ́ léyìí ìlú wà ń bẹ òun kò bọ́ sí ìdílù yẹn lòun lù pé àgbà tí ẹni tó bá lùlù fún ọ tí kò tí ì dé wọ́n máa ń invite àwọn ọmọ bí àwọn boys tó wà ní Celestia àwọn yẹn tó bá dé àwọn yẹn máa ń lu ìlù fún wọn níbẹ̀ so bí àwọn yẹn náà ṣe nǹkan lọ́wọ́ ni àwọn yóò ṣáà wà níjọ́ yìí òun ṣáà gbàdùn yẹn òun lùlù yẹn fún wọn náà àti bẹ́ẹ̀ lọ òun rẹ̀ torí pé òun lùlù fún wọn lọ́yẹ̀ kan máa ṣe mọ́ òun bẹ́ẹ̀ yẹn so òun ṣáà ń wò ó ní wọn bọ àbáwo ní iṣẹ́ wa pa àwọn girlfriend yìí ń kọ́ ó ní tó bá tẹ̀lé gbẹ̀dẹ̀gbà tó ti ń béèrè tó ẹ̀ máa rí tẹ̀tẹ̀lẹ̀ tó béèrè àwọn girlfriend yìí onítòun onítọ́ẹ̀sì ní òun nìyẹn ó ní bóun ṣe máa ń ro tòun nìyẹn tóun ó ní wọn ní pé jọkànjọkàn níjọ́ yẹn òun mọ̀kọ́ tóun mú mọ̀kọ́ tóun òun náà kọ́ sẹ́mi sí òun pé oníjọ́ kan òun á sẹ́ndì ibi tẹ́lẹ̀ àwọn ọkùnrin àtòbìnrin ti ń kiss ara wọn òun á sẹ́ndì ẹ̀sìn mọ́mì yẹn ó ní èjì wọn létí ìdúyà bíi 50 lọ bíi 45 sí 15 ó ní wọn kọ́ sẹ́ndì ọkùnrin àtòbìnrin tó kiss ara wọn kọ́ sẹ́ndì ẹ̀sìn wọn ni can we do this wọ́n ní bó ṣe wọlé báyìí àwọn á delete ẹ̀ padà wọ́n ní I'm sorry ma it's a mistake wọ́n sọ pé no problem don't worry okay tó ń wá gan lélẹ̀ wọ́n gbé ohun tí mo mọ̀ àwọn jẹ́ ẹdẹ èmi kì í jẹ́ búrò ó náà tí wọ́n fẹ́ dóbìnrin tó bá jẹ́ pé àgbàlagbà ni tó gba nọ́mbà bí àmúra nǹkan lọ́wọ́ ẹ̀ ni ó ní nǹkan tó máa kọ́ sẹ́ǹsì ni ó ní mo lè sẹ́ǹdì okó òun lè sẹ́ǹdì okó òun kò ń sẹ́ǹdì ẹ̀ sí òun mọ̀kò tó bá ti rí ọ ẹlòmíràn sọ pé what is this kí ni kan ó ní bọ̀ mi dédé òun sáré máa delete ẹ̀ nígbà I'm sorry ẹ wo ẹ má bínú a sọ pé no problem tó a ti kọ́ sọ pé no problem tó ní are you sure bẹ́ẹ̀ ṣe rí yẹn feel bad no na ìwòlà àjẹrí ó ní òun máa mọ̀ kí ọ̀nà wà fóun nìyẹn sọ ọgbọ́n tó máa ń lò nìyẹn láti so ti yẹn bẹ́ẹ̀ yẹn ní so bẹ́ẹ̀ ọba sọ owó ọ̀gá tó ń ta sí òun tó máa bóyá ìrẹ̀wẹ̀ ọ̀nà kí bóun ṣe send ibi tó ti kíìsì síra wọn ni pé can we do this ọ ní kóhun tó òun wá delete immediately aṣọ ti wà lórí fóònù ẹ̀ ó kọ̀ sílẹ̀ sí ó kọ̀ LOL sí nǹkan ni I'm sorry etiri I'm sorry you've seen it only tell me when nǹkan ni how ó kàn ní ó kàn pọ̀ ní fídíò kọ̀ straight ni fídíò kọ̀ tó máa pè mí báyìí ó kàn gbé fóònù sókè báyìí ó láti ṣe ọ̀yàn mọ́mí lòun wò ní fídíò kọ̀ ó kàn ní can you see when where are you now wọn náà wà ní side òjòjú okay can I come ó sọ pé yeah you can come ó ní òun àti ẹ̀ sọ fóun pra òun gbójòjú lọ ìgbà tó ń débẹ̀ oníbi táwọn ti máa ń gbàdúrà lílé gbèsè òun ní prayer pé through this prayer fún ìjọ Ọlọ́run ọlọ́kọ̀ wọn pásítọ̀ lọ́kọ̀ wọn ọkọ̀ náà máa wá síbẹ̀ ọ̀nà ọmọ ìjọ kan lónìí bẹ̀yẹ so ó máa wá síbẹ̀ wọ́n pray ṣùgbọ́n tó ń dé inú gate gan òun pè wọ́n fi àwọn security jẹ́ kó ń wọlé ṣùgbọ́n tó ń tẹ̀sí wọlé sínú estate yẹn náà inú bẹ̀rẹ̀ gan tì pàtó ń kọ́ńtì wọn gbà ṣé òun wá ṣe kò fẹ́ pa òun mi bàyìí ṣá òun yà ṣe location sí ọ̀rẹ́ òun kan pé ibi báyìí pé òtún lọ dú àwọn àdúgbò ẹ̀ tó máa ń dó ìyẹn kan sọ ní English síbẹ̀ pé dó àwọn arúgbó ẹ̀ tó máa ń dó bẹ́ẹ̀ kó bọ́ arúgbó ẹ̀ pa ẹ̀ òun ò sọ pé tóun lọ fún o bó tó máa ti wà níbi tó ti lágbára bẹ́ẹ̀ ló máa ń send location sí òun á wọlé tó ń wọlé báyìí aṣọ tí mọ́mí fi bora tó fi wá mú òun kí níbi 98 tó fi wá ọkọ̀ ṣì báyìí náà ti ṣe oh God tí òun bá tú òun ríra àwọn lára mọ́mí òun wò pé ebi lòun máa kú sí ó lóun kọ́kọ́ níbi kan pé òun kọ́ níbi káwọn kò dé lọ sí bedroom náà àwọn kọ́ jọ lọ wẹ̀ ná òun bá mọ́mí fọ́ gba bẹ́ẹ̀ wọn lòun bá wọn fọ́ ó ní bóun ṣe ń fọ́ ló ń yọ pọ̀tọ̀ bóun ṣe ń wò ló yọ pọ̀tọ̀ máa náà ti ṣe bóun ṣe ń fọ́ ló ń yọ pọ̀tọ̀ inú máìndì tèmi káyàmáta ti wà ń bẹ́ èmi rò ní o ló ń yọ pọ̀tọ̀ òun bá wọn fọ́ gbà tó ń bá wọn fọ́ tán àwọn adórí bẹ́ẹ̀dì mo bí sọ pé orí bẹ́ẹ̀dì lòun wá lò ní òní you can use anywhere nínú o pé àwọn láìkì bẹ́ẹ̀dì o pé yóò ṣe máa lo bẹ́ẹ̀dì fáwọn pé àwọn láìkì bẹ́ẹ̀dì o pé kó jẹ́ káwọn lọ ṣe ní orí chair lónà ti ṣe olórí chair láti bẹ̀rẹ̀ wọn kọ́ tí òun sórí chair báyìí mi kọ́kọ́ tí òun sórí chair náà
wọ́n kọ́kọ́ mú nǹkan ọmọkùnrin wọn náà wọ́n gbé sẹ́nu wọ́n fà á ó ní èyàn ò mú ẹpọ̀n òun rí ó ní ìyá ẹ̀ mú ẹpọ̀n òun ó mú ẹpọ̀n òun gbogbo òdì òun ló fi ahọ́n dára sí òdì òun ó ló ń sàṣọ fún un pé wash it very well tó ń bọ̀ òun fọ̀ tó ń fọ̀ òun kà kí ni ìyá ẹ̀ ń fọ̀ ní òdì òun ṣé pé ìyá ẹ̀ máa ń tọ́ ó máa ń ti nǹkan bọ̀ òdì ó ní rárá o ó ní gbogbo òdì òun ló fi ahọ́n dábẹ̀rẹ̀ ó ní àwọn tó gbogbo òdì òun gbogbo ó ló fi ahọ́n yíká gbogbo kóun ló gbé sẹ́nu ó fà tó ń pariwo pé òun ò ríro ilé rí ó ní àti ṣeun ó ní ẹ farabalẹ̀ táìmù máa lọ lórí ọ̀rọ̀ mọ́mì yìí o ó ní òun mú un bẹ́ẹ̀ ó kàn sọ fún un pé ṣóun sọ fún wọn ni pé 3 days àjọ máa lò ń bí báyìí ó ní tí dáàdì bá dé ńkọ́ ó ní dáàdì bá dé dáàdì wọ́n máa pè òun àdé sílẹ̀kùn géètì fún un ní tó bá dé sílẹ̀kùn géètì fún un tó bá ti wọlé wọ́n máa bá ẹ pé àjọ ń ṣe prayer ni àjọ ń ṣe prayer ó lóun sọ fún mi pé àǹtí ìyẹn kan mú nìkan bọ̀ tó ń fẹ́ ṣe prayer fún àǹtí kan mú ìyẹn kan bọ̀ tẹ́ fẹ́ ṣe prayer fún un nìyẹn so and you are the person so don't ask too much question let's consider the business ó ní ìyá ìbá bẹ̀rẹ̀ ó nígbà tó ní nípa aṣọ ń kọṣọ kọlù mọ́ nípa ọ̀rẹ́ òní ìdáṣọ ó náà ti ṣeun lórí iṣẹ́ yẹn lásán yẹ́yìn ẹnu ìyá yẹn ló ń dá sí wàtí wọn ìyá yẹn wà mú ìyá yẹn lè rún tún dànù ọmọ kò dá sí yẹn lẹ́nu kó lọ tún yàn kó tó dé kó tó wà fún ẹnu ẹ̀ tó wà lákò ń bẹ̀ òun tí ń rìn òun ò rí rú ẹ̀rì ó ní bóun ṣe ní ibi ni màá kú sí o ó ń sọ pé òun ò tí ì dóyà yẹn tóun ti dàgbà tóun dá first dídá yẹn wọn ní kí ló fẹ́ jẹ anything wọn ní òkè yẹn bá ọ̀dà nígbà tó ń gbé dé wọn lọ gbà lẹ́nu gate gbé wọlé ó jẹ oríṣiríṣi ni àwọn jẹ ó ní bó ń ṣe jẹun tó báyìí yẹn bá po tíì fún un kàkó mọ kó má mu tíì ó ní bó ń ṣe mu tíì yẹn tó po fún po tíì fún wọn náà po fún un bó ṣe gbé lóun lọ́wọ́ nìyẹn òun kò tíì kan wà téèyàn máa ń mu tára ọkùnrin máa ń le ó ní tòbìnrin ó ní tọkùnrin ó ní àti ṣeun tó bá dókòó wa bẹ́ẹ̀ lómìnirì wà lóko ọba ti ẹni the best tí ìyẹn ó ní tọkùnrin ó ní tòbìnrin ó ní òun yìí òun mú tó ṣe pò fóun tán òun gbé síbẹ̀ tó ń ṣe mú tẹ́ báyìí ó ní kò ju 30 minutes lọ ó ní kọmọkùnrin ti dúró gẹ́gẹ́gẹ́gẹ́ ẹni báwọn ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn ó ní òun dó mú ìyá yìí fún odidi 45 minutes ló rú àlóde tó ń fi dún wọn alájà ni oníbẹ̀rẹ̀ mọ́lẹ̀ ni sùsùrí ẹ̀ ni òun ò dé dá nígbà tí nǹkan ọmọkùnrin ń rú òun lòun rest ó ní bó tó ṣe rest yẹn ẹnu ìyá yìí ó kó lórí nǹkan ọmọkùnrin wọn tó máa sọ fún yàn pé ẹṣin lè yàn ó láǹ ti ṣeun tẹ bá pàdé àwọn ìyá yìí ó ní àwọn pé ẹṣin yẹn kéré o òun á bèrè wọn pé kí ló fi sínú tíì fóun ó ní wọn fi ọkọ sínú tíì pé mẹlẹ fún tíì yẹn tó bá ti lọ ó dàbí Nescafe ni ẹṣin náà yà síbẹ̀ it's not here in Nigeria all day tó bá pò fóun tán wọn á fi mílìkì sí kò sí tí wọn fi ṣúgà sí tó ń mú ìgbà tó ń wá dà wọn ni pé ok kí ló máa ń láìsí jẹun ní ohun ìjẹun kankan àwọn gangan ló ń fẹ́ jẹ ẹni báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìyá ìyá máa pariwo ní ariwo burúkú ni oh Jesus náà máa pariwo ìyá ìyá ò lédè mi tó máa pariwo stein tí ìyá yìí láìkì jù nígbè kí ìyá yìí sùn kó wá fẹ̀gbẹ́ sùn kó wá mú ẹ̀gbẹ́ ẹsẹ̀ kan sókè báyìí kó wá máa gbá sí fún ẹ mọ̀ gbọ́ tí ẹ máa pariwo oh Jesus oh Jesus oh Jesus wọn ni ìwọ tó bá ń bọ̀ òrùbẹ̀ àwọn gbàdúrà ni oh Jesus oh Jesus ó ní òun tí ń dún èèyàn òun tí ì dún èèyàn tó dàbí wúmà rí ó nígbà tí wọ́n kariwo oh Jesus oh Jesus oh Jesus oh Jesus wọ́n máa kariwo fóun tó bá ti mú wọn lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ̀gbẹ́ kan ó sà mọ ẹsẹ̀ mú tán wọn kan sókè lẹ́gbẹ̀ẹ́ kó wọ́n máa gbá síbi ẹ̀gbẹ́ yẹn sà máa gbá sí wọ́n máa pariwo oh Jesus lé lórí ni ó nígbà tó ń ṣe bẹ́ẹ̀ fún wọn tán lálákọ̀ọ́kọ́ tó ń ṣe bẹ́ẹ̀ yẹn fún wọn tó ń wá dà báyìí ó lóun sùn lọ ni àárọ̀ ọjọ́ kejì lòun tó jí àárọ̀ ọjọ́ kejì tó máa jí
ní àárọ̀ ọjọ́ kejì tó máa jí ó ní bí òun ṣe bá yà ìdájọsepọ̀ tán tó ń dá báyìí lẹ́ẹ̀kan yẹn tó ń dá more than 2 hours òun ò dá tó ń padà dá báyìí tó ń sùn lọ nígbà tó máa jí láàárọ̀ ọjọ́ kejì ní nǹkan bíi aago 11 àárọ̀ tó máa jí ariwo ìyá ẹ̀ lójú òun àti ṣun ìyá ẹ̀ fi dídò bá rẹ̀ ṣeré lójú òun tó ń gbọ́ Jesus tó máa lajú báyìí nǹkan ọmọkùnrin ti dìde torí ìyá ẹ̀ ń fọwọ́ ra nǹkan ọmọkùnrin òun ni ó dẹ̀ gbé dídò sàbí dídò ń lọ tó ṣe kídò fún aláàrẹ̀ pápápápá nǹkan Jesus tó ń ṣe jíbẹ̀ ó kàn ní Ivek good morning ìyá ẹ̀ tó gbé nìbọn lẹ́nu láìsí kóun ti fọ́nú wọ́n ní you must be hungry òun ní yes ok mo ti bá ọ̀dà yẹn wọ́n máa tó gbé dé báwo lè ṣe mọ̀ pé táìmì ló máa jí àwọn mọ̀ ó lézì o ọ̀lẹ́ ní ẹ o ò ní ọ̀rẹ́ tó lágbára tó ní tó sangun òun ní kí ẹ má fi hàn kó sínú kọ̀ọ̀kan fún ẹ ẹ kóun mi fi hàn kó tí mo pè fún ẹ lélẹ̀ ẹ má ẹ kóun lo natural power òun wà natural power bóun lájọṣepọ̀ ó ní mọ́mí ọkọ wọn ní chọ́ọ̀chì o kì í ṣe pé regular post tóun pàdé ń ta o chọ́ọ̀chì tóun lọ lòun ti pàdé wọn o bá ní pé kí wọ́n tó gbé yànjẹ́ kóun tó bẹ̀rẹ̀ reverse cowgirl ìyá ìfún ó sàn kóun sá sùn bóun ṣe sùn yẹn ó ní bóun ṣe wà wọ́n sọ pé ìtọ̀ ń gbóhùn kó jẹ́ kóun tọ̀ wọ́n ní nínú kó wọn tó máa fẹ́ tọ̀ kóun sàtọ̀ sí bẹ́ẹ̀ ìtọ̀ bá fò lọ ìyá ẹ̀ bá jókòó léwu lórí lẹ́yìn iná gbẹ̀yìn náà ọba ń lọ ọba ń bọ̀ ọba ń lọ ọba ń bọ̀ ọba ń lọ ọba ń bọ̀ lórí òun wọ́n lọ wọ́n bọ̀ lórí wọn àkọ́mọdé kiri pàmíláyọ̀ máa yà fojóró sí i bóun ṣe gbin stop òun bọ̀ bóun ṣe fògùdù agídí dìde nìyẹn òun ṣáà lọ wá tọ̀ yẹn tán bóun ṣe tò tán bá tóun padà bá wọn yẹn pé wọn adé ṣe yá ẹ níkà arúgbó ni yá ẹ náà 50 years òun 20 something bí ẹ ṣe bóun ṣe ní kí ẹ ṣe alájà fóun yẹn òun á mẹ́sọ̀ pé ẹ̀yìn ẹ̀ tẹ̀ dáadáa bóun ṣe gbé ìdí yá yẹn òun fẹ́ yá báyìí òun yá kẹ́kẹ́kẹ́ òun mọ̀ pé òun kọ́ ṣe báyìí òun á ti nǹkan ọmọkùnrin òun bọ̀ so bó ṣe ti nǹkan ọmọkùnrin bọ̀ kọ́ pàdé bí òkè báyìí òun pàdé bí òkè báyìí òun bẹ̀rẹ̀ sí ń gbá wọn ni pàpàpàpàpà lọ òun ò mọ̀ dúró ni lẹ́yìn pariwo ó Jesus náà ni Jesus ló ṣe ẹ̀yà yìí Jesus ló ṣe ẹ̀yà yìí ó Father ó Jesus ó Father ó Jesus òun kọ́ sí pàpàpàpàpàpà ọ̀gá gidi káàkiri ohun tó ń ṣe báyìí wọ́n yá pé ó Jesus orí wọn tó kan ni wá òun àti lé mọ́ òun àti lé mọ́ pé òun fẹ́ wọnú ìyá ìjáde sẹ́ẹ̀ òun ló sọ fún un pé sóun ò lọ́rẹ̀ tó san ogun ni is an insult to him fóun o personality òun insult ló jẹ́ fóun pàápàá oníbò ń ṣe ṣiṣẹ́ fún yàrá yẹn nígbà wọn ṣe ṣe nìyẹn fún 3 days tóun ló ń bẹ ìgbà tóun lọ fún ní 150,000 ọ̀rẹ́ wọn ni wọ́n gbà kọ́kọ́ fi ṣe ní 150,000 ẹ ṣe wọn ò gbàrú ẹ̀rì wọn ni take care o o strong to ọkùnrin gbọ́dọ̀ máa ṣe exercise tó máa ṣe exercise òun náà kì í ṣe ó ní kó lọ register fún gym kó lè ṣe exercise so that you can stay long tọkùnrin bá ń ṣe exercise wà lè stay long lórí obìnrin tó lè mọ tó lè ṣe exercise tó lè ṣe push up fún 30 minutes lórí obìnrin wà ṣe 40 minutes ó ní bẹ́ẹ̀ ni ok ó ní bó ń ṣe bẹ̀rẹ̀ sí ṣe exercise ni torí ìyá yìí ó ní àǹtí ṣeun àwa ti fi sí Wednesday Thursday Friday a máa kúrò ńbẹ̀ Wednesday Thursday Friday a máa kúrò ńbẹ̀ a máa pàdé ní ṣòro tó bá ti wá dé ṣòro mọ́mí a máa sufficient a máa ṣe kíní lọ aṣọ ara ni wọ́n lọ ní church àti aṣọ ara ní church wọn everybody a máa kúnlẹ̀ a máa ní mo fẹ́ jẹ́ ẹ̀mí àìmọ́ mi fún ọjọ́ mẹ́ta where that one come from now àìjẹ́ ẹ̀mí fún ọjọ́ mẹ́ta tí màá sí ẹ̀jọ̀ wà fún ọjọ́ mẹ́ta wọn náà ti ṣe òun ò sọ pé gbogbo church ló máa ń ṣe bẹ́ẹ̀ o ilé ètò òun nílò òun sọ fún yín o ó ní àti ṣeun àwa sọ di kìíní nígbà tó yá ìyá yìí ní pé kí n dùdú sọ ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ tí mo dé nílé òun ò kí n ṣarúgbó kò ń ṣarúgbó kò sẹ́ńtì mo ní tí mo lè introduce mo ṣe àwọn ẹ̀nà ọ̀rẹ́ mi yóò kó jọ iṣẹ́ wà fún èmi àti ẹ̀ kó jẹ́ ká jọ wá ṣe pé ìyá yẹn kìíní kan máa ń san owó kan ìyẹn ní ọ̀rẹ́ mi délé òun ti ń ṣiṣẹ́ òun ò jẹ́ kí n ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kó lè máa ń wọ̀n mi n bá sọ fún pé tó bá rí ìyá yìí ó máa láìkì ìyá yìí àti ṣeun bí mo ṣe introduce ọ̀rẹ́ mi nìyẹn ọ̀rẹ́ mi wá
lórí àwa àti ìyá yìí náà 3 days àjọ ló ń bẹ̀ 3 days àjọ báyìí tó báyìí ti wọlé báyìí nẹ́tíwọ̀kì ẹ̀ máa lọ o bó o gbọdọ̀ open camera ẹ̀ o gbọdọ̀ open camera ẹ̀ o kò tiẹ̀ sí tí fóònù o tiẹ̀ gbọdọ̀ o lè mú fóònù dání o lè mú fóònù dání tó bá wọn ṣe ń ṣe ni ilé pé tóun bá ṣe díẹ̀ èmi náà ṣe díẹ̀ bá jọ ṣe nìyẹn ìyá ìlú introduce wa tó ní òdì mi ìgbóbìnrin sùn òdì rí àmọ́ rẹ̀ mi yẹn ó láìkí ẹ bó ṣe sọ ó ń gbà tó sọ pé òdì mi ní pé àánú o ewu nìyẹn ni ọ̀rẹ́ mi sọ pé òun lè ṣe ìyá yìí ni òun máa ń láìkí ẹ gan wọ́n ṣe fún ìyá yìí kí ló mi jáwọ́ lórí ọ̀rọ̀ ìyá yìí tó mi jáwọ́ gidi lórí ọ̀rọ̀ ìyá yìí ni pé ó wá di jọ́kan àti ṣe bí àti ṣètò bí oṣù bí mẹ́ta mo wá padà pé wọn pé ṣé wọn wà níbẹ̀ yẹn wọn wá náà wọn ò lọbẹ̀ wọn ò lọbẹ̀ wọn náà wọn ò lọbẹ̀ pé these days àwọn ò lọbẹ̀ yẹn àṣeyà yìí ti rí fíṣì míì tó ń gbé lọ síbẹ̀ ṣe wọn pé èmi ò láìkì òdì wọ́n ọjọ́ kan máa lọ bọ́ rẹ̀ mi pé ó máa lọ rí mọ́mì wọ́n á ní torí pé kìnnì kan mo sọ mo mú ẹ débi kan òdẹ̀ lé mi kúrò bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ kìnnì kan dàsí lẹ́tà dùn tó wọn àtọ̀rẹ́ mi jọ ṣe mi bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ìjọ kan wọ́n jẹ́ ń sọ̀rọ̀ wọ́n jẹ́ ṣe fídíò kọ̀ bẹ́ẹ̀ yẹn screen record wọn ó jẹ́ fi ń tírẹ́tì wọn wọ́n wá pè mí pé ọ̀rẹ́ ẹ ń tírẹ́tì mi ó yẹ kó fẹ́ fi kú ṣèfàjẹ́ jẹ́ kó yẹn wọ́n pè mí mọ́ ó kàn jọ yanjú ẹ̀ torí mi mọ̀ sí nígbà tí mo múyàn dọ́dọ̀ yín ẹlẹ́nigbẹ́ nídìí ẹnì kẹta pé agbára mi ò gbé yín mo dẹ̀ mú wá òun ò kí ń ṣe bọ̀ torí pé òun máa ń ṣe òdì ẹ láìkí ẹ ẹ̀jẹ̀ ó máa yí ibi tó bàjẹ́ dé tó ẹ̀ṣẹ̀ míìtì ẹ̀ gan tó fẹ́ gbé ẹ sọ̀rọ̀ kò ní sọ pé òun fẹ́ pè ẹ o á kò pè ẹ torí pé tí wọ́n kọ́ míìtì mi táyà sọ̀rọ̀ ká fẹ́ máa bára wa sùn wọ́n kọ̀ pé mi fídíò kọ̀ wọ́n fọyàn wọn hàn mí wọ́n jẹ́ ní bójú wọn mi mọ ibi tó ti rí confidence yẹn jẹ́ screen record wọn àbí yẹn jẹ́ fi ṣe auto screen record bọ́jà ṣe pé wọlé ló ṣe screen record wọn ní fídíò kọ̀ ìyẹn jẹ́ pẹ̀sí fi tírẹ́tì wọn kankan fún wọn lówó àjẹbọ̀ máa lọ play fọkọ wọn mo jẹ́ wà lọ bọ́ rẹ̀ mi ẹ̀ pé wá ń bíbà ẹni tó ń ṣe kinní fún wo ó máa pa ẹ́ ó máa pa sàárì ẹ̀ mọ́ ọjọ́ ìtẹ̀yà delete rọ́bìṣì oníyẹn ní pé báyà mo ti gbowó mo kọ nǹkan tẹ̀mí nílé mi sọ fún ẹ tó bá ní ẹ̀mí ara ẹ lò delete ẹ o èmi ò lọ́dọ̀ wọn mọ́ so kinní kan ẹ̀jẹ̀ delete ẹ̀ ẹ̀jẹ̀ gbójú kó ń bẹ̀ àjọ ìbọn wọn máa ń pè mí dáadáa kí n wá kí n ṣe kinní kan àwọn ọmọ àwọn ti ṣe ìgbà táwọn ṣe yàn ò dá lóòótọ́ àwọn rí ìyàlẹ́ àwọn kọ́ yàmú ṣe bí kó tó di pé èmi àti yín pàdé àwọn kan ló wá ń do yín mọ́ bẹ́ẹ̀ pa àwọn yẹn àánú ojú orí ètò ìgbà tó pàdé ẹ̀mí ìṣèlú kan gbogbo yín pàtàkì máa ń jángẹ́lì kẹ́tù pàdé èèyàn èmi ò ṣe mọ́ mo ṣe jọ nìyẹn ọgọ̀rọ̀ ọmọ ìkéré kan mi tó mo mọ̀ fẹ́ fi yẹn pẹ́pẹ́ wọn ni àwọn kan náà àwọn kọ́ àwọn tó yẹn ṣe rìndìrìndì sí mi mo kàn sọ mo sọyìn náà jẹ bí ẹ̀ẹ̀mejì mo gbójú mi kúrò ń bẹ àǹtí ṣeun ìyàwó pásítọ̀ yìí ni ò bá káàsì mi àmọ́ ọpọlọpẹ ọlọ́run ọba ọpọlọpẹ Elédùmarè tí ò jẹ́ kó káàsì mi torí lẹ́yìn ìgbà yẹn ọkọ wọn padà mọ̀ kó wọ́n ṣerú nǹkan bẹ́ẹ̀ níbẹ̀ yẹn ṣe mọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbéṣẹ́ rán àwọn security àbáwọn tó wà àwọn lọ mímọ̀ bí ó máa ń ṣẹ̀ṣẹ̀ mọ́ o torí wọ́n padà sọ fún mi pé dáàdì gan wọ́n ti mọ̀ ọlọ́run lójú àwọn kéèsì wọn ṣe é kéré torí wọ́n kúrò Nàìjíríà wọ́n travel wọ́n máa ń travel out náà wọn wá wá sí Nàìjíríà wọ́n wá travel wọ́n ti wà inside Canada wọ́n á pè mí pé àbíṣe máa wá sí Canada kájọ wọn máa gbé mi wọlé sí Canada làwọn bó dáàdì rò bá àwọn ọdẹ ṣe báyìí fóun ni bó bóun ṣe wà yìí dáàdì náà mọ̀ torí dáàdì ò ṣe tẹ́kì kéèsì ẹ̀ up pẹ̀lú àwọn bó tóun bá tẹ́kì ẹ̀kan ẹ máa ráwọn yẹn sí Ọlọ́run mi tẹ́ẹ̀ nílé àwọn ọmọ pẹ̀lú wọn inú kí ẹ̀yàn sọ Ọlọ́run yẹn kó ṣe nǹkan tí ò dáa tó mú ìyàwó yẹn sọ pé no I will not be part of this mi dẹ̀ ní kó bá ṣẹ̀ṣẹ̀ ránṣẹ́ kó kúrò pẹ̀lú wọn àbí ẹ máa rí ìyànsẹ́ mi yẹn sọ Ọlọ́run mi tó pé ìyàwó ẹ̀ òun náà ló ṣe nǹkan tí ò dáa tí àwọn náà bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tí ò dáa ọ̀ èmi tó pé ìyàwó ẹ̀ already Jezebel ni so fún ìdí èyí kò fẹ́ dá ọkọ òun fẹ́ bá fa wàhálà ìyàwó yẹn náà wò pé okay let me just leave the country so for this reason woman yẹn ó ṣàtiwà ní Canada ó pin ìgbà yẹn ó tiẹ̀ bóun ṣe kó máa bọ̀ wá Canada àwọn tiẹ̀ fẹ́ pé káníyà àwọn tiẹ̀ gbà fún òun pé kóun fẹ́ àgbàlagbà ni òun ò bá lọ fẹ́ wọ́n tó máa lọ Canada yẹn ìyá yẹn gbà kóun fẹ́ yàwó ìyàwó ìdẹ̀lẹ̀ bímọ ọmọ 50 something lọ́yọ̀ pé a máa jẹ́ ṣe IVF a máa jẹ́ ṣe gbá kan ni báyìí ti pé 9 months ni ó jẹ́ máa operate ẹ̀ fi ní kan ìrọ̀nù pa so mo rò pé ìrìn ṣe ṣe mọ́ ni o but last one àti ṣeun eléyìí